ní Ìjẹ̀bú. Àmọ̀nà tètè má bọ̀ o, àmọ̀nà tètè má bọ̀, àmọ̀nà tètè má bọ̀ o, àmọ̀nà tètè má bọ̀. Kóró má dé o, àmọ̀nà tètè má bọ̀, kóró ti dé o, àmọ̀nà àmọ̀nà tètè bọ̀ o, àmọ̀nà tètè bọ̀, àmọ̀nà tètè bọ̀ o, àmọ̀nà tètè bọ̀. Kóró má dé o, àmọ̀nà tètè bọ̀, kòrónà wọlé o, àmọ̀nà tètè bọ̀. Ẹ wò ó ìbáni máa kọ́kọ́ ṣe Kúnlé Lábàkà ọmọ anífowó ṣe kí n máa ṣá ultimate Máyégún wá má bínú pé mo pè ẹ́ lórúkọ la gbọ́ baládé Máyégún ò ní fújì èèyàn mi ní. Fílẹ̀ ọmọ Ìjẹ̀bú ọmọ onílìṣọ̀ ọmọ Olúkòṣàtàn ọmọ Ròmúsọ́lá ọmọ Rònùkàn Bẹ́lẹ̀dà ọmọ mẹ̀mú ọmọ Rògbénúgbó lè bẹ̀rẹ̀ ọ̀nà ọmọ bá fún bí lè kú lọ́jọ́ sí kí bàbá bá kú bàbá ní kú. Mo fẹ́ sọ nípa koro gbogbo wa lágbára Ọlọ́run koro wọlé wa o kò ní wọlé wa. Ká ṣe wéréwéré ká bá wọn lọ ká ṣe wàràwàrà ká bá wọn lọ ká ṣe wéréwéré ká bá wọn lọ ká ṣe wàràwàrà ká bá wọn lọ. Ìlú Ohan ló kọ́kọ́ ti bẹ̀rẹ̀ Kúnlé Lábàkà ọmọ Ìjẹ̀bú máa ní fowó ṣe. Mo tẹnumọ́ o mo tẹnumọ́ ìlú Ohan ibi tí wọ́n ti ń jẹ live tí wọ́n ń jẹ ọká ní títù wọ́n ń jẹ òkété wọ́n ń jẹ ọká wọ́n ń jẹ òkété wọ́n ń jẹ ejò ní tútù ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ Kúnlé Lábàkà ọmọ Ìjẹ̀bú máa ní fowó ṣe. Ó kúrò níbẹ̀ ó travel ó wọ China gangan ibi tó ti pa millions of people. Gbogbo àgbáyé sọ wípé irọ́ ni òun irọ́ ni wọ́n ní níbo ni kòró ti ń bọ̀. Ó kúrò níbẹ̀ tààràrà ó di ìlú Italy. Gbọ́ mi dáadáa Nàìjà ìwọ tó ṣì wà nígboro tó sọ wípé coronavirus is not real. I'm telling you mo confirm ẹ fún ẹ wípé it's real. Ó pa millions ní Italy má jẹ́ fàágùn rárá torí pé nǹkan tá a fẹ́ ṣe pọ̀ lónìí ó pọ̀ lónìí ó pọ̀ jọjọ ó pọ̀ jọjọ. Ó tún gba Amẹ́ríkà ó pààyàn Ọlọ́run kó bá wa dẹ́kun ẹ̀. Ó kúrò níbẹ̀ tààràrà ó tún gba UK Ọlọ́run má jẹ́ ká dáa ní fẹ́fẹ́ sí. Èèyàn láti Italy ló ti gbéra ó wọnú plane wọ́n kí wọ́n ọ̀gẹ̀ ó wọlé ní Muritala airport láti ibẹ̀ lọ ló ti ṣe kíni náà ti gbé ó lodge sí hotel ó gba ibi tó ti fẹ́ ṣiṣẹ́ lọ ó gba ibi tó ti fẹ́ ṣiṣẹ́ lọ. Àsìn níbẹ̀ yẹn gangan ní corona ti wọ Nàìjíríà o. Gọ́vnà Jídé Sanwó-Olú má bínú pé mo pè é lórúkọ ó ké toto ìjọba ti pariwo ó ní kó nílé gbélé kọ́lọ́nà gbọ́nà ó fẹ́ wá kí mi má tí ì wá mi ì fẹ́ rí ẹ dúró sílé ẹ jẹ́ ká maintain social distance ó fẹ́ bá mi sọ̀rọ̀ 1 meter away ní ká fi máa bára wa sọ̀rọ̀ ìjà kọ́. Àwọn èèyàn wa wọn ò gbọ́rọ̀ ní gbòòrò àní àwọn èèyàn wa wọn ò gbọ́rọ̀ ní gbòòrò èmi Ìjẹ̀bú mò ń ké tọ́tọ́ o mò ń ké tọ́tọ́. Ẹ gbọ́ mi dáadáa o ẹ gbọ́ mi dáadáa kí ló ní ká ṣe ó simple wọ́n ní ká jókòó sílé ẹ jókòó sílé yín o. Tá a bá ti jókòó sílé every 30 minutes ẹ jẹ́ ká fọwọ́ wa tá a bá ti jáde Kúnlé Lábàkà ọmọ Ìjẹ̀bú ọmọ anífowó ṣe. Ẹ fọwọ́ wa lásìkò ẹ ṣe kí ni ẹ mú ògógóró àbí sanitizer ọṣẹ Ọ̀yọ́ ẹ fi fọwọ́ kẹ mú sanitizer kẹ fi fọwọ́ kẹ fi dáwọ́ yín ìyẹn gangan níjọba ń fẹ́ o níjọba ń fẹ́ o. Ẹ jẹ́ ká dúró sílé ẹ dúró sílé yín tẹ́ ẹ bá ti dúró sílé wọ́n máa extend díẹ̀ ní o wọ́n máa extend díẹ̀ ní ṣùgbọ́n tá a bá dúró sílé ṣe mọ̀ pé àwa èèyàn àwa là ń spread virus ṣùgbọ́n tá a bá dúró sílé virus ò ní spread ara rẹ̀ o. Àní virus yẹn gangan kò ní spread ara rẹ̀ o. Ẹgbẹ́ ohun tíjọba ń sọ ẹ jẹ́ ká dúró sílé wa jáde kúrò nílẹ̀ wa. Mo ní jáde kúrò nílẹ̀ wa sẹ́. Àfẹ́ mọ́. Jáde kúrò. I love you ẹ gidi gan mo nífẹ̀ẹ́ ẹ̀rùn ẹ jẹ́ ká jókòó sílé ẹni ká fọwọ́ ẹni
ṣẹ́ gbọ́ ẹ jẹ́ ká ṣe ìmọ́tótó ohun èlé ṣẹ́gun àrùn gbogbo àbẹ́ gbọ́ ẹ jókòó sílé wọn ohun yẹn ṣe kókó ẹ sanitize ẹ jókòó social distance 1 meter away ẹ má jẹ́ ká ṣe gathering party more than 2 people 3 people. jáde grow. coronavirus. àbẹ́ gbọ́ ó dàrọ̀.